ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń gbélé ayé àkọ́bé ní àbáṣe kò sẹ́rẹ̀ nínú ká má jà orúkọ ló ń sọ ní. Ẹtì lálájì mi tó ń jẹ wá sí o ẹtì ní bá mi àyìn lámì kọ́ létí kébé ní kú wàrà ẹtì ní oṣù pàmì sáàyìdì ẹtì ní yàrá mi mi bá ṣùgbọ́n ẹtì ní aláwọ̀ mi máa lẹ́ka ẹtì ní àdìyó sùn láyé ìmọ̀nà ẹtì ní rẹ̀mí àlùkò. Ẹtì rí múrí dọ́gba mi. Ẹtì fojú kan ṣàkómìnira sí mi. Ẹtì rí táyé kan rẹ̀ sí mi. Ẹtì fojú kan àìlera sí mi. Ẹtì rálá omi ṣẹ́fì. Ẹtì rí Valentine Fàtáyì àbúrò tàkọ́ndé olóògbòdò àgbájí wàláì ká má ṣe fọ́rọ̀ ọ̀gbọ́n gbogbo ní tẹ́ láti rí mi ẹ ti rí gbogbo ní ìfújì ọmọ ya kan náà ní wá. Kò sógun mọ́tò sọ́tẹ̀ wọ́n. Ohun mi rántí bí ọ̀sẹ̀ mélòó tó kọjá lọ tàlájì mi tó jẹ́ wàásù Àyìndé wọn gbọ́ ọ̀la ọmọ alájà tó jẹ́ ṣáàyí ìyàtù tí wọ́n sọ pé àwọn fẹ́ jóye wọ́n gbà mí láago. Wọ́n sọ pé bàbá Ṣàkàndé aṣáájú mo fẹ́ invite ẹ wá wọ́n sọ pé mo fẹ́ invite yẹ wọ́n sọ pé mo fẹ́ invite yẹ wá sí Ìjẹ̀bú Òde wọ́n sọ pé àwọn fẹ́ jóyè olórí ọmọ bá ní Ìjẹ̀bú Òde. Àti ẹ̀sìn kéde sensation ọmọ Dàgbọ́lá tó jẹ́ Síkírù tó jẹ́ pírẹsidẹ́ǹtì fún mẹ́. Wọ́n pè mí sórí aago mo fa láti Àyìndé mi Wàsíù fi wọ́n lọ́kàn balẹ̀ mo sọ pé màá wá. Àmọ́ kí ló dé ṣẹlẹ̀ tí fi wá mọ́. Iṣẹ́ kan ló wọlé o, wọlé tọ́ mi wá. Kí wọ́n lọ kọrin nílùú London fọjọ́ mẹ́ta lápapọ̀ aṣáájú Paramount King of Movie wọ́n tún gbówó wá. Mo lọ sílùú London àgbáńkì mo ṣe September 22nd
in London. What was she September 23rd in London? What was she September 24th in London? Ọjọ́ mẹ́tàlá àpapọ̀ ni mo fi ṣeré. Àmàrà ìṣòkùtà ó wù mí kí n máa padà ṣètò fẹ́ẹ́ jìnnà. Àmàrà ìṣòkùtà Àkàndé adé. Torí tó bá lè dé everybody lójú wípé ọ̀rọ̀ ti tán nínú mi. Ọmọ àlè ni wọ́n máa ń bẹ̀. Tó jẹ́ pé kí ìgbà ọmọ àlè tó máa nínú tó jẹ́ pé kò wá níbí. Àmọ́ tó bá bẹ̀ òun kò lè jẹ́jẹ́ gbogbo. Ọba lè ní àpèdánilójú bó bá ṣe fídíò. Bó bá ṣe fídíò tí ojú ṣẹ́jú méjì lọ. Mo fi ránṣẹ́ káàkiri gbogbo àgbáyé. Mo fi congratulate alájí mi tó jẹ́ Wàsíù Wálé. Olọ́mọ gbọ́dọ̀ oríire, Àyìndé Wàsíù oríire, ọmọ ti Ṣàdíyàtú oríire. Àníkóòsè oríire. Olórí ọmọ bá kí ló jẹ́. Alájà ìgbà dé wọ́n sí omi. Ọmọ gbọ́ mi àìgbé. Wàásù bá wà sí iná àìgbé. Àtòrí o, àtòrí o, àtòrí bọ́lá ṣe wẹ̀lẹ̀ jẹ́, aláìlè àjọ bí ẹgbẹ́ ìdè, alájà ìgbé o, wá sí o, wá sí o, ọdún bọ́lá ìgbé wá sí o, wá lọ sí láti wá sí o, ọkọ̀ tí máa gbé lọ́wọ́ wá sí o. Alájí Àyìndé wá sí o, olórí ọmọ bá kí ló dé. Ẹ má bà ń pa ìdè, ẹ má bà ń pa ìdè, ẹ má sọ̀rọ̀ lẹ́yìn. Alájí Àyìndé wá sí o, jẹ́ oyè wọn pẹ́pẹ́ lẹ́ni wẹ́rẹ́ ni. Àmì ìdí máa ń lẹ́yìn. Where
àìsàn ní bẹ lọ́nà àfarapamọ́ ẹ̀rù ti bà yín kò ṣe fíìmù láìṣe ó ní ìtí mo gbé wá fún yín eléyìí ó kí gbogbo Òròkìlàwà TV lórí YouTube gbogbo àṣà ìṣe comedy entertainment current and up-to-date information lórí entertainment industries lórí entertainment industry lórí entertainers Òròkìlàwà TV lẹ́ẹ̀ máa ti rí o ẹ má gọra yín o tẹ́bi bá ti mú nǹkan wá fún yín tí n bá mú stamp tí mo ṣe gbẹ̀m tẹ́ bá ẹni tó bá ní high blood pressure tó ní hypertension ìwọ ṣáà jókòó ti Òròkìlàwà tó bá ti wà ní leisure period ẹ tó bá padà lọ ṣe test tó bá bá bẹ́ẹ̀ má kì mí mọ́ tẹ́ bá rí mi ẹ ṣá mi ládàá ẹ ní ṣe bẹ́ẹ̀ àmọ́ inú burúkú ọ̀dẹ̀ ní bí yín Òròkìlàwà TV ibẹ̀ ló yẹ kẹ́ wà Òròkìlàwà TV láwà Òròkìlàwà ẹ má gọra yín ibẹ̀ ni o.